Ọ̀pá Èdè Yorùbá TV náà la tún bọ́ sí láti tẹ̀ síwájú ìwé aládùn tí a ń kà lọ́wọ́ Kárìn Kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkèdìjí. Ibi tí ọba wà lónìí ilẹ̀ rí ni o. Bóńrì síkọ̀ tó lòun òfin gbá mọ́ ìwọ̀nba èyí tó ti fi sílẹ̀ ò ní parun láéláé. Ọládẹ̀jọ Òkèdìjí bàbá àgbà nínú àwọn nǹkan tán. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan láti jọ gbádùn ìwé ọ̀hún síwájú sí i. Orí kẹjọ ni mo láti tẹ̀ síwájú àkọlé tí bẹ́ẹ̀ omi ọ̀jánján omi ọ̀jánján. Bí Lápàdé ti ń jẹun alẹ́ lọ ló ń wo aago ara ògiri pálọ̀ rẹ̀ lemọ́lemọ́. Ẹ̀kọ́ tútù ló ń jẹ, ó ń fi ọ̀jọ̀jọ̀ gbígbóná jẹ. Omi àìsì ló wà lórí tábìlì. Mo bá bùkèlè ẹ̀kọ́ díẹ̀ tó já ọ̀jọ̀jọ̀ sẹ́nu tó jẹ́ tó gbé mi amòmí àìsì. Ẹ̀kọ́ ń dá gbógígbógí lọ́wọ́ rẹ̀, ó funfun nẹ́nẹ́ ọlẹ̀ lọ́wọ́ ó ń lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun. Ata inú ọ̀jọ̀jọ̀ ń ta lẹ́nu ṣúẹ́ṣúẹ́, ṣùgbọ́n omi àìsì kò jẹ́ kí ata náà ó papọ̀ jù. Ó pe dàda sì sáré gòkè wá sọ́dọ̀ rẹ̀. Ṣé Tàfá ò tí ì dé náà ni? Àbí n ò ṣe gbúrò rẹ̀? Wọn ò tí ì dé sà. Wọ́n ní àwọn lè pẹ́ díẹ̀ kí àwọn tó dé. Wọ́n ní kí n má ti géètì, kí n má sì tilẹ̀kùn ta. Wọ́n ní mo bá tilẹ̀kùn kíkan làwọn máa kan lẹ̀kùn tí àwọn bá dé. Gbàgbàgbà làwọn ó sì máa lu lẹ̀kùn tí yóò jí gbogbo ará àdúgbò kalẹ̀. Wọ́n ní gbogbo ẹni tó bá ti sùn ní yóò tají. Mo ní kí n dúró dè wọ́n díẹ̀ sí ni. Ìmí ọ̀lọ́ tilẹ̀kùn ní tèmi. Ìwọ mọ́ dá Tàfá lóhùn o. Oníbèkebèke ni òkú òkúkú máa yà ń ragọ̀. Bọ́ bá ti tásìkò ní kọ́ lọ tilẹ̀kùn tiẹ̀ ó jàre. Onípọ̀tì mọ́tò ọ̀sọ́ pé kógun ọmọ jàlú. Àlejò tó wà ní yàrá Tàfá so ti jẹun tirẹ̀ náà. Gbígbóná sí lọ́jọ̀jọ́ dùn o. Bọ́ bá ti tutù iṣu ewùrà níjọ lẹ́nu o. Wọ́n lọ wo wọn sà. Ọpẹ́ tí mo ti gbóúnjẹ fún wọn ọ̀pálẹ̀ oúnjẹ ọ̀dọ̀ Lápàdé mọ́. Ó kó àwọn abọ́ sínú agbọ̀n ó ń jáde lọ. Lápàdé pè padà. Bọ́ bá ti kúrò lọ́dọ̀ àlejò tún padà wá. Lápàdé mu mi tútù díẹ̀ sí i. Ó mú páálí sìgá kan, ó yọ sìgá kan nínú rẹ̀, ó sáná sí i, ó mú. Ó dìde bọ́ sórí àga ńlá kan, ó rọ̀gbọ̀kú lé e. Ó mu sìgá rẹ̀ lọ, bẹ́ẹ̀ ló ń wo aago lemọ́lemọ́ bí ẹni pé wíwò rẹ̀ yóò jẹ́ kí aago sáré síwájú. Tàfá lọ́kọ̀ tí ò dé yìí o. Àìdè rẹ̀ kò ní ṣàìfà owó ètò tí òun ti ṣe sílẹ̀ sẹ́yìn díẹ̀, ṣùgbọ́n a kì í mọ̀. Ó lè dé kí nǹkan tó bọ́ sórí. Dàdá wọlé dé ó ní wọ́n ti jẹun tán sà. Orí bẹ́ẹ̀dì ni mo bá wọn, mo rò pé wọ́n ti sùn. ń bọ́ ní gìrìpọ̀ sùn bí wọ́n bá dé. Oorun. Lápàdé rẹ́rìn kéékèé. Bóyá ni ẹnikẹ́ni nínú owó fojú borun lálẹ́ yìí. Bí mo ti ń wò ó bọ̀ yìí, ká máa wò ó bọ̀ náà o. Ká sì máa wò ó bí ọlọ́mọ sọmọ lórúkọ. Ó tún wojú aago. Ó tún mi rí wò ó dáadáa. Má wulẹ̀ dúró mọ́, lọ pa géètì àbáwọlé dé. Ṣùgbọ́n má fi kọ́kọ́rọ́ tì í. Fàásì lásán ni mọ́ tì í. Ṣé nítorí ègìrì pàṣà kí wọ́n lè rọ́nà wọlé wọ́ọ́rọ́ bí wọ́n bá dé sá lọ ṣe tí mo ní kó o ṣe. Dàdá jáde lọ. Lápàdé dìde lórí àga, ó lọ sójú wíńdò. Ó rọra sún aṣọ ibẹ̀ sẹ́gbẹ̀ẹ́ níwọ̀n bá síún. Ó sì yọjú níbi tẹ́rẹ́ tí ọ̀yẹ́ ti là. Ọlọ́pàá náà pálọ̀ kí òjìji rẹ̀ ọmọ bá hàn sóde lọ́dọ̀ ẹni tó bá ń wo wíńdò láti ta. Kedere ni ìtarí lọ́wọ́ náà wájú ilé àti náà jọba lójú títì. Ó ń dọ́gbọ́n mu sìgá kí náà sìgá ọmọ bá hàn síta. Ó rí dáadáa bó ti lọ pa géètì dé. Ó rí i pé èrò àlọ èrò àbọ̀ ń fẹ́ rí díẹ̀díẹ̀ lójú títì. Ẹ̀kọ̀ọ̀kan ló sì kù tí mọ́tò ń kọjá. Alùpùpù ọ̀kadà bíi mélòó kan náà ń gbé èrò kọjá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Títì rọra ń dá díẹ̀díẹ̀. Ńgbà tó ṣe mọ́tò kankan ò tiẹ̀ kọjá mọ́. Ìlàrè ló sì kù tí ènìyàn rìn. Nígbẹ̀yìn títì wá dá paru-paru. Ọwọ́ ti pa, ẹsẹ̀ ti pa. Lápàdé kò lójú wíńdò, ó wọ yàrá rẹ̀ lọ. Ó mú rọ́bà fẹ́lẹ́fẹ́lẹ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan jáde sí pálọ̀. Bí ẹni ká aṣọ ni wọ́n ká rọ́bà náà. Ó tẹ́ rọ́bà yìí láàrin àga méjì tó súnmọ́ ilẹ̀kùn àbájáde sórí àtẹ̀gùn. Ó fi rọ́bà ọ̀hún bo kápẹ́ẹ̀tì tó wà nílẹ̀ẹ́lẹ̀. Bí ọwọ́ bá tẹ̀ nínú àwọn aláìda, àwọn abínú ẹni tí forí ṣegbó. Bóun bá ní kí Tàfá ó dá sẹ̀ríà fún, tàbí pé kó fi tipátipá wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Bó ṣùwádìí bọ́tọ̀ sára, bó ń bì gọ̀ọ̀rọ̀gọ̀. Orí rọ́bà yìí ni gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ ó wà. Kò ní kan kápẹ́ẹ̀tì. Òun ò lè ká rọ́bà ńlẹ̀. Ńgbà tí sáà ìwádìí bá pin.
kò sì ní sí àbàwọ́n lára kápẹ́ẹ̀tì. Tàfá kì í rowọ́ bí bá ń lù nìyàn bó lè kú kókó ni. Ọpẹ́ kanrin lẹ́yìn tó ti gbáradì tán báyìí ó rí pé ẹ̀dá kankan ò kọjá lójú títì mọ́ nísàlẹ̀. Ó wá ń retí ohun tó bá lè ṣẹlẹ̀. Ó mọ̀ pé dandan ni kí nǹkan ṣẹlẹ̀. Ńgbà tó yá ó ṣàkíyèsí pé géètì iwájú ilé rọra ń ṣí pẹ́. Ó mọ̀ pé Tàfá kọ́ nítorí pé bọ́ bá ṣe Tàfá ni agídí ni yóò fi kọlu géètì. Bí ìgbà tí màálùú bá já tí géètì ó sì pariwo bó ti ń ṣí gbaragada. Ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni géètì rọra ń ṣí yìí. Jẹ́jẹ́ ló sì ń ṣí. Tàfá kọ́ ẹlòmíràn ni. A kì í nígi lọ́gbà ká mọ̀mọ́ èso rẹ̀. Géètì ṣí díẹ̀ ó dúró kò sí tán pátápátá. Ìwọ̀n àyè ẹnìkan tó lè fẹ́ pọ̀ wọlé ló ṣí sílẹ̀. Kò pẹ́ tí ẹnìkan fi pọ̀ wọlé ní tòótọ́. Onítọ̀hún sì tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa géètì dé pinpin mọ́ra rẹ̀ sínú ọgbà. Ó dúró láìmira fún bí ìṣẹ́jú mẹ́ta. Ó sì bẹ̀rẹ̀ sí í yọ́gba ara ògiri ọgbà lọ sẹ́gbẹ̀ẹ́ ilé. Ẹ̀wù dúdú kirikiri lọ́wọ́ sọ́rùn. Lápàdé ò lè sọ bí sẹ́ẹ̀tì ni bí bùbá ni bẹ́ẹ̀ náà ní ṣòkòtò. Mọ́tò kan kọjá lọ lójú títì lẹ́yìn ògiri ọgbà iwájú ilé. Àrùnlẹ̀ náà sì bẹ̀rẹ̀ mọ́lẹ̀ lára ọgbà. Ọgọ títí mọ́tò náà fi lọ tán. Ńgbà tó dé igun ọgbà ó tan náà tẹ̀tàn ọwọ́ rẹ̀ ó sì pa á lẹ́sẹ̀kẹsẹ̀. Lápàdé dá ẹlẹ́gẹ́ ó ń wò ó bó ti ń súnmọ́ ara lé. Ọ̀ràn tí orin tí òun fẹ́ràn láti máa kọ orin Àwòdì Òkè. Àwòdì Òkè a máa rò pé ẹnìkan kan kò rí òun nítorí pé òkè gíga fíofío ló ti ń fò. Ẹni tó ń pàgìrì yìí rò pé kò sẹ́ni tó rí òun o láì mọ̀ pé kedere lòun Lápàdé ń wò ó. Ó kù ìgbésẹ̀ méjì tàbí mẹ́ta kó dára ilé ni Lápàdé fa ìbọn yọ lábẹ́ àga kan. Ó na ìbọn síta ó kọjú rẹ̀ sókè. Ó nà á sí òfurufú ó sì yín gbòòlà. Ariwo ìbọn yí mẹ́lẹ̀ tìtì. Fò ni Àrùnlẹ̀ wọlé yọ ní kọ̀rọ̀ tó ti farapamọ́ sí. Bí ọfà ló fò jáde sára géètì tọkọlù tí géètì fagbára sí gbaragada. Ó sá jáde sójú títì. Gbogbo rẹ̀ ní Lápàdé ń wò láì fọhùn. Onítọ̀hún láti máa rò wípé òun ni wọ́n yìnbọn sí. Bí orí ló kò yọ tí ọta ìbọn kò fi bá òun. Ó wá jẹ́ àsìkò yìí gan ni Tàfá ń ti òde rẹ̀ bọ̀. Ó hàn bó ti ń rìn bọ̀ pé ó ti mutí ó ti fẹ́ jẹmẹ. Ó ti yó bí irú. Ó wá ń fì bí ìgúnnu. Orin Àwòdì Òkè ló ń kọ lẹ́nu ní nǹkan ọ̀mùtí. Bó ti rí ẹni tó sáré jáde nínú ọgbà bí ẹni tí eégún lé. Ọtí dá wáyé lójú rẹ̀ wéréwéré. Ó sáré kù lọ́nà. Ọta kan nílẹ̀ ó gbé sókè bí ọmọ kékeré. Ó gbé kọ́rùn padà wọnú àgbàlá. Níbo ti kọjá géètì lọ́sọ onítọ̀ mọ́lẹ̀ wọ̀ tí onítọ̀ ń ké yé. Tàfá bò ó bí ajá ti bo ọ̀yà láàlá oko. Ó ń kó ẹ̀sẹ̀ bò ó mọ́lẹ̀ níbẹ̀. Ó ń ta nípa ó ń wọ káàkiri iwájú ilé. Bẹ́ẹ̀ ni onítọ̀ ń ké bẹ́ẹ̀ bí ewúrẹ́. Ọkọ̀ọ̀kọ̀ fẹ́ ta bíọ́bíọ́ ó fẹ́ jà bí ọkùnrin. Ṣùgbọ́n omi gẹ́ngẹ́ ní làárẹ̀ lásì. Èkúté ilé tó pe ológbò níjà ẹ̀sìn ara rẹ̀ ló fẹ́ rí o. Àrùnlẹ̀ yìí rí ẹ̀sìn ara rẹ̀ lálẹ́ ọjọ́ yìí. Kò wá nira mọ́ fún Tàfá láti tààrù. Ó sì gbé e lọ sókè ilé. Kó tó máa gun àtẹ̀gùn lọ sókè ni dàdá ti sáré kù lọ́nà. Tàfá ò tilẹ̀ wojú dáadáa. Ọ̀rẹ́ rẹ̀ ló ń fèjì kárù gòkè. Wátíwátí tí onítọ̀ ń ta léjìká Tàfá ìjà kọ́ ló ń jà. Ó ń jà poró ni. Báyìí ni wọ́n ṣe gòkè sí pálọ̀ tí dàdá ń bọ̀ lẹ́yìn wọn. Lápàdé taná. Wọ́n dé pálọ̀. Tàfá tún so ẹrù èjìká rẹ̀ mọ́lẹ̀ wọ̀ bí àpò èrè. Orí rọ́bà tí Lápàdé ti tẹ́lẹ̀ lọ́la mọ́. Mo mólè. Àlàyé èmi ni mo pa. Ìbọn tí ẹ̀yìn kọ́ o. Ìbọn ò bá o. Ó ń sá lọ ni mo sáré rí ilé pa. Mo wá gbé wá kó wá ṣàlàyé ara rẹ̀ ní pálọ̀. Ó ń sá lọ ni mo kí o. Ó lè ní o. Wọ́n parú rẹ̀ kan sí bẹ̀rẹ̀ lóru ìjẹta. Òkú ìgbẹ́ni Lápàdé ní dáadáa. Lọ fi kọ́kọ́rọ́ ti géètì ṣe wéré. Gbogbo pálọ̀ ló ti mọ́lẹ̀ yòó báyìí. Lápàdé ti taná kí Tàfá tó dé. Tàfá ní mo bẹ̀rù àgbà. Àlàyé èmi ni mo ní dàda ò gbọ́dọ̀ ti géètì kí n tó dé. Mo ní bó bá tì í ó dágun. Mo jọlá yín ni o. Àgbàlagbà mi ò ṣákọ́ o. Mi ò fẹ́ gẹ̀. Bá sì ti dé tipẹ́tipẹ́. Àwọn kan ló yájú sí wa níbi tá a ti ń gbafẹ́. Ní bùkà agbẹ́muyọ́ná ní elékùrọ́. Àwa ń gbafẹ́ tiwa jẹ́jẹ́ ni o. A ò tó ẹnikẹ́ni o. A ò ṣe kọjá yìí o. Ni wọ́n bá ń ṣẹnu yánkanyànkan sí wa.
ǹjẹ́ kí wọ́n sì sẹ́nu wọn ní kàfó wọn nílá àfi bí àwọn bá wa jà kí ló rọ́ọ̀lù wá aṣọkọ fún wọn kí wọ́n lè màgbà lẹ́gbọ́n o ó mà tán o àfi bí wọ́n ṣe wá ń kọ bí àkùkọ o wọ́n bá orí mi lé ní wọ́n bá ti máa kọrin aleluya lọ́rùn báyìí òun ló mà jẹ́ kí n ṣe bí ẹni pẹ́ díẹ̀ o ọ̀jọ̀gbọ́n bàbá àgbàlagbà tó dára ṣùgbọ́n awo tí èmi dàda ti dá tẹ́lẹ̀ ni kò jẹ́ kó ti géètì kí n tó dé o mo síwìn hàn wọ́n ní búkà yẹn o àwọn rogo wọ́n gbà àárẹ̀ tètè nìyá ẹlẹ́mu gan sájáde ní búkà rẹ̀ ṣùgbọ́n àwa kọ́ la lé o àwọn ọ̀tá ajé dabẹ̀rú ni o wọ́n fọ́ fi wọ́n wò jókòó a ò rẹ́ni gbowó ẹmu tá a mú lọ́wọ́ wa nígbà tá a ń bọ̀ lápàdé ń wẹrù tí Tàfá gbé wá fún òun ó ní o ṣeun Tàfá ó tilẹ̀ máa ń rìn àìròtẹ́lẹ̀ ni mo ti ń retí rẹ ìwọ lọ bá gẹ̀gùn bí mo ti ṣe lókè tí èmi ìbá fìbọn dá a lẹ́sẹ̀ nísàlẹ̀ ọkàn mi kì í tàn mí jẹ mo ti mọ̀ pé ọ̀gbọ́ ó rùn mo sì fẹ́ kó sojú rẹ nítorí àgbà méjì ní mọ̀díẹ̀ ta mo mọ̀ pé ọmọ bó ṣe yẹ kọ́ kí àlejò tí mo bá ní ó dùn mọ́ mi pé òun bá mi sì kẹ́ ilé yìí lọ́nà tó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bóyá ni a ò ní ṣe ìṣọ́ru lálẹ́ yìí àìsùn alẹ́ yìí gbọ́dọ̀ fẹ̀ gan ni ṣùgbọ́n àwọn eléré ò tíì dé bàbá o mo gbóró sà mo ṣí wèrè tèmi fún wèrè yìí mo gbóṣùbà ńlá fún un nídètí parí ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ sì ruke kíákíá ni mo bá dì kúùkú mo nà kúùkú síwájú báyìí ló bá fìfẹ́ kíìsì kúùkú mi níjóbi rẹ̀ mélòó kan bá fọ́n síta bí àgbàdo níjẹ̀kọ́ rẹ̀ bá mú kọ́lọ̀ wá kọ́lọ̀ rẹ́ẹ̀dì ó jẹ̀gò oúnjẹ yín kẹ́ẹ̀bí léèrè ọ̀rọ̀ tán kémi rẹ̀ lọ rèé parí eré wa nísàlẹ̀ kẹ́yìn ó lè ráàyè forun rajú mi ò yó o ẹbí mi lọ́la o mo sì tún ṣàlàyé ẹnu mi bùkà agbẹnumuyọ́nà ni mo ti ń bọ̀ ní ilé kùrọ́ lápàdé tún wo àlejò ọ̀ràn yìí ó ní ìwọ ni kò gbọ̀rọ̀ lẹ́nu rẹ Tàfá ajá lómi oró lè adẹ́tẹ̀ ò lè yín gbàdo akáyín ò lè jèkùrọ́ béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ọ̀yá Tàfá ní mi ò sá o màá gbọ̀rọ̀ ẹnu rẹ̀ sílẹ̀ ń gbọ́ àwí ta ni ọ́ onítọ̀hún dáhùn Tàfá gbọ̀n rìrìrì ó fọwọ́ méjèèjì kó àbàrà bora rẹ̀ látàrí ó tutọ́ ra ọwọ́ méjèèjì lọ́kọ̀ọ̀kan ó dì sí ọwọ́ méjèèjì ó fi lura wọn lẹ́ẹ̀mẹrin ó wá kó ẹ̀sẹ̀ bo onítọ̀ nílẹ̀ níbẹ̀ ó sọ ọ́ di tìmùtìmù aláwọ̀ ó lù ú nílò ìkà kò wojú rẹ̀ pàápàá ìyàlẹ́nu ló jẹ́ pé onítọ̀hún ò tilẹ̀ dúra tàbí kó dá ọ̀kan padà nínú gbogbo ẹ̀sẹ̀ tó ń rọ̀jò lé lórí tàbí kó tilẹ̀ máa fọwọ́ gbà á ó ń gbà á sára ni o láì dúra láì jà padà inú Tàfá ò dùn sí èyí bí ẹni tí ń sọ ìtì ọ̀gẹ̀dẹ̀ lẹ́sẹ̀ ni kò tẹ́ ẹ lọ́rùn láti máa lù ú bí bẹ̀m̀bẹ́ ìjàkadì ló wù ú kí àwọn ọjọ́ máa jẹ́kẹ́ ó tún béèrè pé mo ní ta ni ọ́ àwí onítọ̀hún tó dá a lóhùn ọwọ́ ẹ̀sùn Tàfá ó wo ó nílẹ̀ ó ta nípa ó ní dàdá ń dìde kan lásán lélẹ́yìí ìlò wá débí nígbà tó lè jẹ́kẹ́ mọ́tò kan dúró nísàlẹ̀ níta lápàdé sì mọ̀ pé kò lè ṣe ẹlòmíràn ju Áúdù lọ ó ní Tàfá gbé ẹrù rẹ lọ sílé ìwẹ̀ nísàlẹ̀ kó o dúró tì í títí àlejò mi tuntun tí ń bọ̀ yóò fi lọ dáadáa ìwọ lọ sí géètì nígbà tí mo bá pè ọ́ Tàfá tún ta ẹrù rẹ̀ kán ó sì gbé e lọ sísàlẹ̀ dàdá tẹ̀lé e jáde fèrè mọ́tò ń dún fo nísàlẹ̀ lápàdé yọjú ní ojú wíńdò Áúdù ní lóòótọ́ ńgbà tí Áúdù rí i ní wíńdò ó jáde nínú mọ́tò ó sì pàlẹ̀kùn ọkọ̀ dé lápàdé ó tí ì sùn níwòyí ìwọ ti sùn ní àbí awalewíjọ wíwò kájàre ṣó mọ̀ pé ẹnu iṣẹ́ lèmi wà ìwọ tó wà ní òmìnira ara rẹ kí ló ṣe tó tún ṣàìsùn bí ọlọ́pàá àbí kò tí ì tán lára ni gbà tí èmi bá fẹ̀yìntì aago 8 gan orí bẹ́ẹ̀dì ni yọ̀mọ́ bá mi àgbẹ̀tọ́ pẹ́ lóko iṣu ẹgbẹ́ rẹ̀ lọ́fẹ́ jí kó ẹ̀kọ́ ló ń kọ́ mi ẹ̀kọ́ tó lè ṣe mí láǹfààní n ó sì máa mú lò ibi kí ẹ̀mí ó lè gùn náà ni mo rí i pé ilẹ̀ ti ṣú báyìí àjín tilẹ̀ ti fẹ́rẹ̀ẹ́ jìn sì wò ó mo ti sùn tẹ́lẹ̀ o fòfò fèrè mọ́tò tí mò ń gbọ́ ló jí mi kí èmi náà ó sì tètè padà lọ sùn báyìí ni aago 9 ní láti ti kọjá ó dàárọ̀ o nǹkan jí láyọ̀ o ká yájú sáyé ó bẹ̀rẹ̀ sí pa wíńdò dé jọ dúró ìṣẹ́jú kan má ti lọ ìwọ ni mo wá rí ọ̀rọ̀ pàtàkì kan ló wà níwòyí
mọ́ fàwàdà ṣe yẹ̀yẹ́ o, orúnkún mi o, sí ọ̀rọ̀ ò lè dúró dàárọ̀ lání, dákun jọ̀ọ́, ó ṣe pàtàkì ní, n ò sì ní pẹ́, bá mi ṣílẹ̀kùn jọ̀ọ́, ọwọ́ yìí pẹ́ ṣàìjò, kíákíá ni n ó ṣe. Ẹ̀yin lẹ sọ pé lè ń bá jẹ́ ọ̀lọ́kọ, ẹ̀yin náà lẹ sì tún wá sọ pé ìyá ọkọ lè ń bá jèrè, ẹlẹ́nu méjì ni ọ́. dáadáa jọ̀ọ́ lọ sílẹ̀kùn fún àlejò òru tó wá ká wa mọ́lé yìí o, iṣẹ́ alẹ́ ló ń ṣe lónìí. láìpẹ́ áùdù gòkè sí pálọ̀, dákun forí jì mí bí mo wá gbà ọ́ lákòókò níwò yìí. wọ́n ní ẹnìkan yìnbọn ládùúgbò rẹ nìyí, mo wá ní kí n wádìí lọ́dọ̀ rẹ pé kí ló ṣe tẹ́ ẹ fi ń yìnbọn lóru o. bó ti mọ náà nìyẹn, Lápàdé yá o. ẹ fọwọ́ nujú bí ẹni tó run ò tí ì dá lójú rẹ̀. ṣé wọn ò sọ wípé ìbọn onítọ̀ ń bà nìyàn? àbí wọ́n ní ariwo ìbọn kò jẹ́ káwọn ará àdúgbò sùn? ọyọ sìgá kan nù páálí ọ̀sánásì ó mú. kò sẹ́ni tó fi ẹjọ́ kankan sùn nípa ìbọn ọ̀hún, ṣùgbọ́n àṣà lè rí ká mọ̀ sọ. a sì gbọ́dọ̀ ṣèwádìí ohun tó bá ṣàjèjì. ó dáa o, èmi ni mo yìnbọn o, ìbọn ara mi mo sì yìn. ó dàbí ẹni pé àwọn ènìyàn kan rin ìrìn ìfura ládùúgbò yìí lẹ́ẹ̀kan, àyà mi ò sì balẹ̀. wọ́n pe dán wá níyìn rè, ìwọ náà ṣáà wá kí mi sí i, òun ló jẹ́ kí n yìnbọn sókè o, òfurufú mo sì yìnbọn sí, kó má bàa lè ba ẹnikẹ́ni. àfàjẹ́ tó bá ń fò lókè, gbogbo àdúgbò ló sì mọ rírì ìbọn tí mò ń yìn lóru lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí. ó fọkàn àwọn ará àdúgbò balẹ̀ ni. ó ṣe o, oorun rẹ̀ lásù o, ṣùgbọ́n n tá a gbọ́ ni wípé orí ọ̀kan mú nínú àwọn arìnrìn ọ̀hún. áùdù rẹ́rìn músẹ́, mímú báwo, ọlọ́pàá ni mí ni. wọ́n ní a kì í ké yàgò fún ẹlẹ́sìn àná, àbí bẹ́ẹ̀ kọ́? ọjọ́ wo mo ti fẹ̀yìntì? bọ́ ò bá mọ̀ bẹ́ẹ̀, ó sì mọ̀ bẹ́ẹ̀, Allah ló ń ṣe. ó dá o, ṣé ìwọ bá rìnrìn kankan lọ́dọ̀ mi nígbà tó dé yìí? yá lọ bí àwọn amẹ̀bọ tó ń to ìtòkùtù ẹjọ́ fún ọ pé kí wọ́n mọ̀ rí kí wọ́n tó sọ o. Lápàdé, ó mà sì ń tẹ òfin lójú o, ó sì mọ̀. a ò sáà lè pe gbò ní egbò ilé ká máa fi dóúnjẹ kọjá. ǹjọ́ dáa kó o máa dá olè mú, kó o máa dá sẹ̀ríà fún wọn lábẹ́ ilé rẹ, kò yẹ. ó sì ń wò ó. jẹ̀nráyè sùn. wọ́n ní àwọn arìnrìn kan ń kọjá ládùúgbò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní tòótọ́, ṣùgbọ́n ohun tí èmi mọ̀ ni pé lílé ni àwọn ará àdúgbò wa ní ìlé wọn kúrò ládùúgbò. ṣé ọ̀mùtí tó bá rìnrìn ládùúgbò ká máa mú bọ̀ ní àgọ́ ọlọ́pàá ni? dákun jẹ́ kí n sinmi o, áùdù, ó dàárọ̀ o. áùdù dúró títí kò lè ṣiṣẹ́ ńlẹ̀, kò jiyàn mọ́. ó jáde lọ kó tiẹ̀ kí Lápàdé pé ó dàárọ̀. mo ti jáde ni dàdá gbé àpótí kékeré kan wọlé, àpótí oníke bàbá. nígun àgbàlá níta ni mo ti bá pòtí. ńgbà tí mo lọ sí géètì lẹ́ẹ̀kan, ó ní láti jẹ́ ti ẹni tí ègèrè gbàgbé wọlé lẹ́ẹ̀kan, bóyá ó jò sílẹ̀ nígbà tó kọ́kọ́ ń sá lọ kí dàdá ó tó sọ̀rọ̀ tán. Tàfá ti tún ru ènìyàn tó ń gbé kiri wọlé, ó sì tó dáwọ́lẹ̀ bíi tàkọ́kọ́. ètí onítàn ti wú kọ̀lọ̀bọ̀kọ̀lọ̀bọ̀, ojú rẹ̀ ti yíbò, ẹ̀jẹ̀ ń jáde nímú rẹ̀. ó ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́, kì í ṣe ẹran rírọ̀ ní sà, tìǹkú ni. mo rún mọ́lẹ̀ ni kó má bàa máa kọ bí àkùkọ tàbí kó máa hu bí ajá. ẹja gbígbẹ ni o, kò ṣeé ká mọ́ o. kò tí ì ráàyè fọra rẹ̀ mọ́ dáadáa, ṣùgbọ́n ọjọ́ wà nílẹ̀. mi ò sá lọ́gbẹ́ o, mi ò sì ta lọ́fà, orí rẹ̀ ń gbọ́ o, aṣọ rẹ̀ ló ń ṣẹ̀jẹ̀ o. ìwọ ọ̀rẹ́, mo ní ta ni ọ́? àbó lórúkọ ni? bó tilẹ̀ ṣe làǹbòrò kí o kì í jẹ́ onítọ̀hún tó dáhùn. ọkàn ń súnmọ́ sí ni. ó fi ẹ̀wù rẹ̀ nu ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́ àti ti imú rẹ̀. Lápàdé ọ̀wá mo tó lè ṣe mọ́. gbígbá bá dojú dé àṣì, bí ò bá ṣe é sí àfọ́, bí ò bá wá ṣe é fọ́ káfílẹ̀ ló kù o. Ọlọ́run tó máa ti dojú dé gbá, òun náà lọ́mọ bí yóò ti ṣe. Tàfá, wá inú àpò rẹ̀ wò, bóyá ó rí nǹkan tá a lè fi dá a mọ̀, tàbí kọ́kọ́rọ́ tó lè ṣí àpótí rẹ̀ yìí. Dàdá lórí kọ́kọ́rọ́ náà nílẹ̀ẹ́lẹ̀. ó ti bọ́ sílẹ̀ ńgbà tí Tàfá sọ alápòtí ọ̀hún mọ́lẹ̀ lẹ́ẹ̀kan. ó ní ṣé kìí ṣe kọ́kọ́rọ́ ńlọ wà nílẹ̀ yìí? àdìpọ̀ ní kọ́kọ́rọ́ náà ó tó 6 tàbí 7. Lápàdé ní arákùnrin, ṣé kọ́kọ́rọ́ rẹ nìyí? onítàn forí dáhùn pé bẹ́ẹ̀ ni. Tàfá tún gbá a lẹ́nu, ó ní òun lẹ́nu ni, ó di ní ọ́ ni, òun mẹ́ni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ ni, àbó ò lágbà nílé. wò ó bó ti fẹ̀jẹ̀ yí mi lọ́wọ́. Lápàdé gba kọ́kọ́rọ́ náà,
ó wo èyí tó lè wọnú ihò ara àpótí náà ó kì í bọnú ihò náà kó tó lè yí alápótí tó ti ń ṣe bí odi lẹ́ẹ̀kan wá fọ́ mọ́ sí ó léwu o kò wí jù báyìí lọ Tàfá ké mọ́ ó ní kí ló léwu pátápin rẹ̀ ìyájẹ́ tí a ga sí má sí ẹ sùn lọ ni gbogbo wa ni ó sùn Lápàdé kóra ró bí ẹni pé ọwọ́ rẹ̀ rọ oògùn akúnilóorun ló gbé wá Ọlọ́run ló mọ̀ tó yọ òun o tí wọn ò tún kún un lóorun àpàpàǹdodo wọ́n rán ọkùnrin yìí wá láti wá yọ́lé wò kó yọ wọlé kí gbogbo ilé ó tó sùn bó bá ti wọnú ọgbà kó wá bí sápamọ́ sí tí wọn ò fi tilẹ̀kùn mọ́ sínú ilé ń gbogbo ilé bá ti wá sùn tọwọ́ pa tẹ́sẹ̀ pa kó máa lo oògùn amúnisùn bí wọ́n bá ti lò ó kó wá ráàyè sílẹ̀kùn fún àwọn yòókù rẹ̀ láti wọlé wá kún un kí wọ́n wá tún ṣe bí wọ́n ti ṣe níjọ́sí tàbí kí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ gan. wọ́n kúkú ti kìlọ̀ pé késekése ní tìjọ́sí pé kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn Tàfá òrìṣẹ́ ọtí àgbàdo olè tánú ọmọ àparò láéláé àgbò tó kàn tọ́tàdí mẹ́yìn àṣẹ agbára ló lọ wá kún agbára kò burú o Lápàdé mi rí Tàfá ọgbà irọ́ ló ń pa kò sí nǹkan kan ìyáálé ayé àgbẹ̀ ó ní ọkọ̀ orinṣẹ́ lọ sínú oko ẹ̀sìn bàbá kò ṣéwu lóko àfi hùwù àparò lásán. Lápàdé tó dákẹ́ lọ kánrin ṣùgbọ́n inú ló ń rò ńgbà tó yá ó ní dáadáa ìwọ jáde àwo sí àpótí yìí bí oorun bá gbé wa lọ ìwọ sáà tilẹ̀kùn mọ́ wa síhìn gbọ́pẹ́ títí àtàjì bó bá ń pẹ́ jù fi ẹ̀lú ẹ̀ ló pe dókítà Jídé kó sọ pé kó wá jí wa ìránṣẹ́ oorun ọ̀hún kúkú wà níbẹ̀ láàrin wa àjọsùn ni dàdá jáde lọ ó wá kú Lápàdé Tàfá àti àlejò àràmàǹdà Lápàdé pakítí mọ́ra ọ̀sọ̀ jìká ó yí kọ́kọ́rọ́ àpótí sì sí ìgò ike kan wà nínú rẹ̀ ìdìdí sì wà lẹ́nu ìgò náà nínú àpótí yìí ọ̀bẹ kékeré kan wà lẹ́gbẹ̀ẹ́ ìgò kékeré okùn tẹ́rẹ́ tí wọ́n dì sí ìdí méjì wà lẹ́gbẹ̀ẹ́ kejì Lápàdé kò sí ìgò náà nítorí a lè sọ pé ò ní rí bẹ́ẹ̀ kó lọ rí bẹ́ẹ̀ ẹ̀rù oorun àpàpàǹdodo ń bà á bóyá ó sì lè búgbàmù mọ́ òun lójú ó ṣe mírí àgbébọ̀ adìẹ rí àṣà lókè ó ṣe híọ̀ sákó sínú ìtàkùn ó tún da èrò tó ti rò sílẹ̀ tẹ́lẹ̀ rò ó wá ní Tàfá n ó gbé ọ̀rẹ́ rẹ yìí lọ sí yàrá ìyàgbẹ́ sí tí mo ẹsẹ̀ kọ́ sókè níhìn n ó sì fi ìgò yìí tì í n ó sì tilẹ̀kùn mọ́ níbẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ bá mi dè é lókun kó yí i kítíkítí kọ́mọ́ lè yíra po kọ́mọ́ lè sá lọ ńgbà tó bá tají ẹranko là fi dán oògùn tuntun wò ká fi ọ̀rẹ́ rẹ̀ ṣe wúrẹ́ ká dán oògùn tó ṣe wá fún wa wò lára rẹ̀ òrẹ̀ ní ṣẹ́gi tá a fi wí igi tí ṣẹ́gi sọ́run bá sì dì orí ara rẹ̀ ní fi rù ú Tàfá ní aláyé bàbá ṣé kò ní kú síbẹ̀ kó wá dá oorun sílẹ̀ ìdí ńkọ́ ní balùwẹ̀ yín bó kú ó kú dé ọ̀bọ ni yọ́ para rẹ̀ ẹnìkan ò ní pọ̀ bọ̀ bó kú pàǹtí èrè àkómọ́lẹ̀ ni yọ́ dà àárù lọ sínú odò lóru ni kẹjà orí nǹkan panu Lápàdé tún wò ó ti kàtẹ́gbín bẹ̀ Tàfá takò ó ní ẹ̀yin kọ́lẹ̀ ó lọ bàbá gẹ̀rẹ́jẹ là bá gbà ń ó gbé lọ sílé ìgbẹ́ olóòrùn kúkú ni òkú òórùn ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti gbé àlejò tó ti ń wò wọ́n lẹ́nu tẹ́lẹ̀ wá sọ pé ẹ jẹ́ kí n kọ́ yín bẹ́ẹ̀ ó ti sí i kẹ́ ẹ má bàa dá wàhálà sílẹ̀ ó nawọ́ láti mú ìgò ọ̀hún Tàfá ta ń nípa lọ́wọ́ ìgò ń sì yọ̀bọ́ lọ́wọ́ rẹ̀ ó sì gbẹ́gbẹ́ lélẹ̀ ó dún pòmù kì í ṣe pé ó fọ́ o ìdérí rẹ̀ tó fòyọ lọ́jọ́ ó dún pòmù bẹ́ẹ̀ àlejò kébò sí ó ní oorun bọ́ọ̀lù ọ̀yà fún mi ní gbogbo wọn ṣe dúkú ní pálọ̀ Lápàdé ní kí gbogbo ilé ọ̀sá kúrò nínú ilé pátápátá ẹ bọ́ síta ó ń pariwo gidigidi ni o bí gbogbo ènìyàn tó wà nínú ilé ṣe sájáde sábẹ́ igi ọdán tó wà lójúde nínú ọgbà Lápàdé ń retí kí bọ́ǹbù ó dún gbàmù ṣùgbọ́n wọ́n dúró bọ́ǹbù kankan ò dún o ńgbà tó ṣe Lápàdé pọkàn pọ̀ ó lóun ó gòkè lọ wo ìgò ọ̀hún wò ṣùgbọ́n gbogbo ènìyàn ló lòdì sí i ó fẹ́ fagbára lọ ṣùgbọ́n wọ́n fà á sẹ́yìn bẹ́ẹ̀ ni pé inú ilé tó ń jó ńlọ́fẹ́ korí bọ̀ ó fẹ́ tó wákàtí kan káwọn ará ilé ó tó gbà pé kò séwu síbẹ̀síbẹ̀ wọn ò jẹ́ kí Lápàdé ó wọnú ilé lọ agídí ni Tàfá fi jára rẹ̀ gbà tó gòkè lọ nígbà tó yá nígbà tó sì lọ tán gbogbo wọn retí pé òun ó ti gbé e lọ lókè gbogbo wọn dákẹ́ ṣíríṣírí
wọ́n retí ọ̀rọ̀ láti ẹnu Tàfá wọ́n tẹ́tí lẹ́kọ̀ọ́ bí òṣèlú tó sí rédíò kalẹ̀ tó ń retí èsì ìbò. Ó tó ìṣẹ́jú 5 tí wọ́n ti gbúrò rẹ̀ kó tó fọhùn. ńgbà tó fọhùn ni wọ́n sì tó mọ̀ pé oorun ò tí ì gbé lọ ní pálọ̀. Omi lásán ni o, omi lásán ló wà nínú ìgò. Omi ọ̀hún rùn bọ̀nàbọ̀nà ó sì ń hó bí omi ọṣẹ. Omi ló wà nínú ìgò òkè o. Omi ni gbogbo yín sá fún, omi ọṣẹ lásán. Mo kárí o, èmi láyé mi. Omi ni ẹni tó bá fẹ́ mu gàárì ojú ti lápàdé. Kúkú lájà ló lè sá kúrò nínú ilé. Ṣùgbọ́n mọ̀ wípé àgbà tó réjò tí ọ̀sá ara ikú ló ń ya ọlápátí kọ̀ lápátí. Ta ló jẹ́ gbà kí wọ́n kọjú ìbọn dá òun. Tìkọ̀tìkọ̀ lápàdé náà gòkè sí pálọ̀ rẹ̀. Orí àpótí ike tó wà ní sísí sílẹ̀ nílẹ̀ẹ́lẹ̀. Orí ìgò ike tó fẹ̀gbẹ́ lélẹ̀. Orí ìdì méjì okùn tẹ́rẹ́ ọ̀tán. Àlejò àràmọ̀ǹdá ti pòórá. Ó ti fẹ́ lọ bí ẹ̀fúùfù. Òun náà ni bí orí rẹ̀ lọ́fẹ̀ẹ́ tí gbogbo ilé fi gọ̀ tó bẹ́ẹ̀. Bó ṣe ìgbín gan bá a bá yé tán tá a fi sílẹ̀ nínú ìràwé bọ́ pẹ́ bọ́yá ìgbín ọ̀fà lọ. Ìgbà mélòó lèèyàn fi yín mọ́. Wọ́n ní bá a bá fa gbùrù gbùrù á fa gbó. Ìmọ̀ nígbà tá a fa gbùrù tá a sọ gbùrù ó lẹ̀ ọ̀nà àti fa gbó dà. Àwọn àwo lọ́rùn ikọ̀ yìí wá. Iṣẹ́ ìwo ni wọ́n rán pé kó wá ṣe. Báwo ni ìbá ti ṣe bó bá ṣe pé àyè gbà á dáadáa. Ẹni tí ìbá dáhùn béèrè wọ̀nyí ti di afẹ́fẹ́ ó ti fẹ́ lọ. Irú omi ìwo wá nìyí o. Lápàdé rọra fọwọ́ bá nílẹ̀ láti lè fi run mú. Bó ti fẹ́ fọwọ́ bá ó ń gbóòórùn tó dàbí omi bátìrì. Kò tí ì fọwọ́ bá tó fi mọ̀ pé ásíìdì ni ọ̀rá ń hó jẹ́jẹ́ nílẹ̀. Ìgbà tó fọwọ́ bá ọwọ́ ọ̀rá ń ta yẹ́rìyẹ́rì. Inú Lápàdé dùn pé orí rọ́bà fẹ́lẹ́fẹ́lẹ́ ló dà sí. Kò ráàyè dé ara àga, kò ráàyè dé ara kápẹ́ẹ̀tì. Tùẹ̀tùẹ̀ ni ìbàjẹ́ wọn bó bá ráàyè dé sára wọn. Gbogbo ń tó bá sàn kàn ìbá di jálajàla ni tàbí kó lu fótífótí. Ásíìdì ni ìbádà sóun lára. Ikọ̀ ìjàmbá, ikọ̀ ikú, ikọ̀ tí sọ ní daláàbò ara. Tí okùn ń kọ́ ó ti jẹ́. Ọ̀bẹ náà ń kọ́ kí Jagunlabi kọ́kọ́ dé òun lókùn kó wá dá ásíìdì sí òun lára. Òun tàbí Tàfá tàbí Dàda tàbí gbogbo wọn tàbí pẹ̀lú ẹlòmíràn nínú ilé. Báyọ̀ Akínwùmí tó sùn sí yàrá Tàfá dà. Lápàdé kọjá lọ sí yàrá Tàfá. Ó sì bá a pé bíìtì igi ló sùn kalẹ̀. Ṣebí tí sùn tẹ́lẹ̀ nìyí àbí oògùn tí dókítà fún un ló fi ṣe bẹ́ẹ̀ lára rẹ̀. Ọlọ́run ló yọ ọ́ pé ikọ̀ apanirun ọ̀ka mọ́ yàrá tó sùn sí. Bó bá ṣe pé ọ̀ka mọ́lé ni ọ̀tọ̀ ní tá a bá máa wí. Bóyá bíi màálù tí fẹ̀jẹ̀wẹ̀ ní àtẹ́ńdà alápàtà ni Akínwùmí ìbá ti máa lówẹ̀ nínú ẹ̀jẹ̀ báyìí. Ọ̀bẹ inú àpótí ike bó ti ṣe é gé ikùn ló ṣe é dúnbó ẹran. Tàfá ìwọ ló kó wa yọ lálẹ́ yìí o àbọ̀ mọ̀. Ọ̀rẹ́ rẹ̀ kan sọ pé òun ó kọ́ wa bí wọ́n ti ṣe sí ìgò rẹ̀. Bó bá fi ráàyè sí i ni gbogbo wa làbá fa ásíìdì wẹ̀. Tóun ìbá sì sá mọ́ wa lọ́wọ́ bó ti ṣe yìí náà. Gbogbo wa ni ìbá ti gbóra bòròkòtò. Láì lo ọṣẹ ọ̀kọ̀tọ̀ wèrè gidi ni o. Mi Tàfá Ìgìrìpá Àjàó Àrú ọmọ Láwálé. Mo lè fi ásíìdì wa gàárì mu, mo lè fa ásíìdì wẹ̀. Ògbólógbò ni mí bàbá. Bàtà onírọ́bà lẹ́sẹ̀ ni mo bọ̀. Ṣé kò tí ì jẹ́ ásíìdì yó? Mo tẹ́ ọwọ́ ni n ò kàn fi kàn o nítorí wèrè yẹn bù mí jẹ ní géètì. Irú oorun wo ni Lápàdé tó dé sùn mọ́ lóru yìí? Aago ń lọ sí bíi 2 òru. Ó sì di dandan kó palẹ̀ pálọ̀ rẹ̀ mọ́. Ó di dandan kó fẹ̀lẹ̀ ká rọ́bà fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó tẹ́lẹ̀ kí ásíìdì ọmọ bá kán sórí kápẹ́ẹ̀tì tàbí sára àga. Kó tó ṣe tán aago ti kọjá 4. Ó lọ fẹ̀yìn lélẹ̀ lórí bẹ́ẹ̀dì. Ó mu sìgá ó ń jobè kí ló dé? Ẹ̀yin onígbàlódé. Bá a bá lé ni bá a bá bá ní ṣe bí ìwọ̀n là bá ní sọ̀tá mọ́. Wọ́n mọ̀ kọ̀ wọn ò dẹ̀yìn lẹ́yìn òun o. Ọ̀tá ọ̀run tí ọ̀gbẹ́bọ sì ni wọ́n. Wọn ọ̀rẹ́ ni sọ fún wọn ni pé ìjẹta jẹ tẹ̀tẹ̀ a ò lè jẹ dágunró bẹ́ẹ̀. Dágunró ò sí jẹ. Wọ́n ṣe bí àwọn ti ń pa òpè ni àwọn ò lè pa ọ̀tá. Nítorí Lápàdé ẹni tó bá máa yán jẹ yóò lóògùn rìndọ̀rìndọ̀ o. Ẹni tí yóò ṣòwò àlè ni yóò ní ẹni. Ó ń bọ̀ àwọn ládẹ sílẹ̀ dé. Òun ò gbọ́dọ̀ túra sílẹ̀ nígbà kankan. Ǹjẹ́ ní tòótọ́ ni pé o lè ní mẹ́sẹ̀ o lè tọ̀ lórí àpáta hàn. Ó ní ìrírí tó lè tọ́ òun sọ́nà láti máa tọpa àwọn tó ní ìlú lára yìí
tí wọ́n ti gbà á bí iṣẹ́ láti máa bomi òkèrú tó dò. Wọn ò mẹ́ni tí àwọn wá kọlù yìí. Wọ́n rò pé àwọn lọ́gbọ́n lórí. Wọ́n rò pé àwọn rí àrà kankan dá. Kò yé wọn pé eré orí igi àsìkò ọmọ ẹdun ni. Wọ́n mọ̀ wípé bá a bá léwúrẹ́ ni déwájú ilé alágídí ẹnu ọ̀nà láti padà. Àkùkọ ti ń kọ láti nǹkan bí aago 3 àbọ̀. Aago sì fẹ́ lu 5 báyìí. Àkùkọ kọ ìlẹ́kùṣe. Ó ní iṣẹ́ òní ó tún ti yára bẹ̀rẹ̀ nìyí o. Akọ́lùkọ́gbà ni àkùkọ wa ń kọ báyìí. Báyìí la parí orí 9 nínú ìwé nì Kárìn Kápọ̀ látọwọ́ Ọládẹ̀jọ Òkèdèjì. Kọ́lọ́hún ọdẹlẹ̀ fèèyàn re pẹ̀lú ògo Ọlọ́run orí 9 láti tẹ̀síwájú. Àkọlé tí mẹ́ńbẹ̀ ìpàdé alábẹ́ṣékélé. Ìpàdé alábẹ́ṣékélé. Ẹ má gbàgbé bó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tẹ̀síṣẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV. Ẹ rí i dájú pé ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí kò ní lówó bẹ́ẹ̀ náà ni ò ní dátà. Kù iṣẹ́ tí mórí iṣẹ́ yá ni àti pàápàá kẹ́ ẹ lè rí àmì pé mo ti fi fídíò míì sórí ìkànnì yìí nígbàkúùgbà láti jẹ̀gbádùn ẹ̀. Ìdí ni pé àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan láti kà sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn fún ìgbádùn yín náà ní tó ń bẹ ńlẹ̀ bìbà tá a tún kà sí lọ́jọ́ iwájú. Tó bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Ẹ má gbàgbé láti subscribe sí àwọn YouTube channel mi tó kù. Àkàndá ọ̀rọ̀ Awíkonko live, Ẹwà Èdè Yorùbá TV tẹ́ wà yìí, Akọ́mọlédè Yorùbá TV, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Oríkì Yorùbá TV, Ìkóríta Kò Yé Mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní parun, bẹ́ẹ̀ ni ò ní wọmi. Àjù wa ṣe o.